Ani làwọn sọ̀kalẹ̀ aníbò ní eléyìí. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Wa nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé tadawaw ibadallah ما أنزل الله من داء إلا وأنزل معه دواء. Olúwa Ẹlẹ́dàá kò sọ àmódi kan kalẹ̀ àfi kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀, oògùn tá a máa lò sí. Ẹ máa lo oògùn ẹ̀yin ẹrú Allah. Ṣùgbọ́n àdìsí tún fi yé wa wípé bó ti ṣe jẹ́ wípé gbogbo àmódi tó ló wá sọ kalẹ̀ lọ́sọ̀ọ̀gùn rẹ̀ kalẹ̀. Oni alimahu man alima wa jahilahu man jahila. Ẹni tó mọ oògùn àmódi kọ̀ọ̀kan mà, ẹni tó sì ṣàìmọ̀ ó ṣàìmọ̀. Èyí tó túmọ̀ sí wípé ẹni tó bá mọ̀ nípa àtọ́jú àmódi pàtó tí ń ṣe wá ń lọ yẹ ká máa tọ̀ lọ lórí nǹkan tó bá ṣe wá. Ká má bàa jẹ́ wípé a máa fògùn orí fọ́, a máa fi wo nọ́rùn, a máa fi tí ọ̀tọ̀ sí nǹkan, a máa fi lọ́ láti fi ṣògùn rẹ̀. Yóò wá di pé n ti ń ṣe wọ́pọ̀ yẹn kan yóò peléke mọ́ wa lọ́wọ́, yóò padà wá di wípé igi tínrín tá a fojú di ẹni wàá gun alójú lágùn pa. Àrùn ṣúgà ọ̀kan nínú àwọn àrùn ni eléyìí tó ṣe wípé ó ń jà kálékáko gbogbo ibikíbi lókè pẹ̀ àwọn èèyàn ti ní irú àrùn bẹ́ẹ̀. Kò sì jẹ́ àrùn tó ṣe pé ọ̀rọ̀ nípa rẹ̀ pamọ́ sókùnkùn sáwọn èèyàn. Ó lóògùn eléyìí tó ṣe pé wọ́n ti ṣe lóríṣiríṣi láti fi máa ṣètọ́jú ẹ̀. Wọ́n bẹ nínú àwọn àrùn tó ṣe pé ìtọ́jú rẹ̀ gbàsìkò ó sì ṣeéṣe kó má lọ lálọ́ tán, ṣùgbọ́n wọ́n á máa rí mú mọ́lẹ̀ débì kan tí òfin ní máa jẹ́ ìpìlẹ̀ ìyọnu fún ẹni tí nǹkan náà bá ń ṣe. Torí ẹ̀ ó lè jẹ́ pé yóò náyàn lówó nítorí pé abẹ́rẹ́ tí wọ́n máa gbà, abẹ́rẹ́ insulin tí ó máa ṣiṣẹ́ fún òróǹro tí ò ṣiṣẹ́ dáadáa mọ́ lára, ó lè náyàn lówó. Ṣùgbọ́n pé ẹ wá ní màmá tí wọ́n lárùn ṣúgà bẹ́ẹ̀, wọ́n á sọ fún bàbá yín wá pa àwọn àfáà kan pé wọ́n láwọn sókè Kùránì ni. Eléyìí àmì pé ẹ̀ ń fẹ́ kárùn àárẹ̀ tí ń ṣe wọ́n, àmódi tó wà pẹ̀lú wọn, ẹ̀ ń fẹ́ kó hàn wọ́n léèmà ni. Nítorí pé sí sókè Kùránì àti àrùn ṣúgà èwo ló jọra wọn? Èwo ló jọra wọn? Bí ìgbà tí èèyàn fẹ́ pe Al-Kùránì ní irọ́ ni. Bá Al-Kùránì tó lù wá fi ránṣẹ́ náà ló wá ti sọ pé wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Ìtànàbí mú wá fún yẹn tẹ́wọ́ gbà, ìtànàbí bá kọ̀ fún yẹn jìnnà sí. Ara ìtànàbí sì mú wá fún wa ni pé gbogbo àmódi pátá lÓlúwa sọ lọ́sọ̀ọ̀gùn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀. Sọ ẹ wádìí oògùn rẹ̀ ní ká ẹ lọ sí. Èsì ká máa tan rẹ ní jẹ́. Níwọ̀n bá kí Al-Kùránì tán tí àrùn ṣúgà bá wá hàn yá lé mà, ẹ wàá mọ̀ á pé ṣé Al-Kùránì ò ṣiṣẹ́ mọ́ ni? Ta ló wá sọ fún ọ pé Al-Kùránì wọ́n á máa fi wo àrùn ṣúgà? Àìmọ̀kan, àìṣentọ́tọ́ ìní ọ̀fà tẹ́ fi hàn ẹni ẹlẹ́ni lé mà ẹ lọ hospital náà. Jazakumullahu khairan. Ọ̀rọ̀ ètò Manaru Sabilillah ẹ máa pè wá sí orí 08024. Àwọn ní kẹ lọ mọ́ pé àgbò làwọn rà. Àgbò báwo? Àbáwọn fẹ́ jẹran. Àwọn ẹlẹ́tàn jẹ tí wọ́n máa tan yín jẹ. Ìbáwọn náà ló fà tí nǹkan kékeré tí ń ṣẹlòmíì tó fi wá padà di bàbàrà tí ò ṣe tọ́jú mọ́. Ẹ dákun àrùn ṣúgà ń ṣe yàn àtà pàgbò. Èwo ló jọra wọn? Ẹ ti jẹran tipẹ́, ẹ̀yin wá fẹ́ jẹran. Naam. Jazakumullahu khairan. Naam. Assalamualaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ parí rédíò yín o, ìbéèrè yín. Ọtí àwọn òṣèlú wa Naam. náà jòjò. Àmín. Ẹgbẹ́ Ìbéèrè. pé tí òkú bá kú,
Ṣé pé ọmọ olóògùn pé àwọn aláàfáà pé àwọn kan tàbí àlàyé. Ìyẹn tó wádìí pé ní àwọn olóògùn yẹn especially them báwọn obìnrin ọ̀rọ̀ wọn lágbára. Tí wọ́n wá lọ pẹ̀lú tó wádìí pé wọ́n wá lọ mú sí lóde rẹ̀. Tí tó bá jẹ pọ́pọ̀ òun lọ́jọ́ ọmọ olóògùn tó wá bá wọn jà. Ẹ dákun pé kò ní ìlàyé. alhamdulilayi àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa kú. ẹ̀sìn islam ọ̀pọ̀ òfin ló wá nípa ntọ́jà máa kú nínú alukur'an àti sunnah nabà muhammad sallallahu alayhi wa sallam. kò sí nínú sunnah gan èyí tẹ́ kọ́kọ́ sọ pé ọmọ lóòkú pa àwọn àfáà kan á ṣàdúrà àdádálẹ̀ lásán ni. ẹ̀wọ̀n pa àwọn àfáà yun owó yín táwọn fẹ́ gbà ọjà tí wọ́n fẹ́ tà ẹ̀bùn tí wọ́n fẹ́ gbà wọ́n bùn mọ́tò ń bẹ̀ wọ́n fi kinní kan wọ́n bùn lásọ ń bẹ̀ bí wọ́n ti ń ṣàdúrà òkú bídíà. so báwọn mọ̀ pé kò dáa gan etí ó kú ònú wọn tí ò ní ṣe mọ́ ó lójú ẹ̀ torí ẹ̀ àtẹ̀yún àti bá àti bí gbogbo ẹ̀ náà ìrégbè ni. so nítorí di eléyìí báyìí àmì pé ẹ fẹ́ràn bàbá yín àmì pé ẹ fẹ́ràn òkú yín iná ní gbogbo òde tẹ́ ń pè wọ́n. sàmùkíntẹ́ máa ń ṣe ni pé tó bá ti ṣèjọ́ kẹta tẹ́ ṣèjọ́ kẹjọ tẹ́ ṣogójì ọjọ́ ní tó bá wù Allah kó fòkù sí ni kò fẹ́ kàn yín mọ́ torí ẹ ti ṣe bí wọ́n ti ṣe kó rí fún bí ti ṣe rí. ọmọ rí ẹ̀wẹ̀wẹ̀ tóbi bá filẹ̀ òun ò ní ọjọ́ kan á ṣàdúrà fóbi lọ́tọ̀ yàtọ̀ sọ́jọ́ kan. gbogbo ọjọ́ ayé ni wọ́n máa ṣàdúrà fún bàbá rẹ̀ gbogbo ọjọ́ ayé ni wọ́n máa ṣàdúrà fún ìyá rẹ̀ gbogbo ọjọ́ ayé ni wọ́n máa ṣàdúrà fọ́kọ rẹ̀ gbogbo ojoojúmọ́ ni wọ́n máa ṣàdúrà fáya rẹ̀ tó kú gbogbo ìgbà ni wọ́n máa ṣàdúrà fọ́mọ rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀. ẹ wo lónìí yìí báyìí ní ìsìn ó kéré jù àti ṣàṣùbà à ń retí sọ̀látù dhuhr. ẹ rí i pé nínú gbogbo sọ̀látù wa kọ̀ọ̀kan a máa ń gbìyànjú láti lo àǹfààní àyè ìforíkanlẹ̀ láti tọrọ a sì máa ń lo àǹfààní àyè tashahhud ti parí ká tó sálámà láti tún fi ṣàdúà. báwo ló ṣe máa ṣàdúà fúnra rẹ̀ tó gbàgbé àwọn òkú rẹ̀ ó ṣàdúà fáwọn náà eléyìí lọ́ máa rí tó kù rí fi sílẹ̀ gbogbo ìgbà wọ́n máa rántí wọn pẹ̀lú àdúà yàtọ̀ sádùá àdádálẹ̀ tó ṣe pé nǹkan kan kò sí tó lè sòkú láǹfààní bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wọ́n tún dẹ́ṣẹ̀. nítorí pé ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti fi yé wa wọ́n ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd. ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lára sẹ́ǹpá wa la ní ó ṣe á da irú rẹ̀ padà fún ni. torí ẹ sọ̀rọ̀ ẹja jáwọ́ nínú àdádálẹ̀ ẹnìjọ́ wa lè jáwọ́ nínú ẹ̀ yóò múra torí pé Yorùbá tẹ rí hùn àṣà ni wọ́n kà kún kìí ṣẹ̀sìn nítorí pé ṣé bí wọ́n ti ṣe kó lè rí bí ti ṣe rí ẹ̀sìn wọ̀ sọ pé kẹ́ ẹ máa ṣe gbogbo òjókòó ọlọ́jọ́ mẹ́ta ọlọ́mẹ́jọ́ mẹ́jọ ológójì ọjọ́ àdádálẹ̀ gbogbo ẹ̀ ẹni tó bá rí lákọọ́lẹ̀ nínú Islam yìí báyọ̀ náà Al-Qur'ani àbí Sunnah kó mú ayọ́ gbẹ̀bùn torí de eléyìí ẹ jáwọ́ ní apàtí ọ̀yọ́ ẹsẹ̀sìn gbólóhà ti fi ránṣẹ́ bánàbí sallallahu alayhi wa sallam ti ṣe fi yé wa ẹ̀yin ọmọ padà dálẹ̀ máa bí ma ni so àdádálẹ̀ pẹ́ ń pe àwọn kankan wá bá yín ṣàdúrà pókùkù náà ló bí káwọn kan sọ́dá ayẹyẹ àṣẹ bíbí táwọn afáàn ti ń ṣàdúrà náà lélẹ́rí ó ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ń retí kẹ́yọ̀ parí àdúrà tẹ́ ẹlẹ́sìn àdádálẹ̀ káwọn náà sọ kọ̀ǹgọ́ sílù bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ń náwó fún yín pé ẹ̀yin ń ṣàdúrà àtọ̀dọ̀ yín náà wọ́n ti máa bọ́ sóde pé ọmọ àṣerú ẹ̀ fún ọ wọ́n máa sọ pé ọmọ olóòkú ṣe pàkọ́ sẹ́yìn dọ̀rọ̀dọ̀rọ̀ sọ ẹ sọlù sí mbàdì wọ́n lè sọ pé ọmọ olóòkú ìjóyà Allahu akbar ráwọ̀ ẹni tó fẹ́ràn bàbá wọn tó kú ìjóyà ebi dùnú pọ̀ rẹ́yìn bàbá rẹ̀ ni ìjóyà ebi dùnú pọ̀ rẹ́yìn yóò fò ni àìjà ronú dáadáa mọ̀ nígbà tí èsì pa àfọpọlọ wa hápára. Naam. Jazakumullahu khairan. 08024481441 08024481441 Wa alaikumus salam wa rahmatullah. Orúkọ mi Ṣàfáà Abdulsalam láti kò wọlé ìgbìmọ̀. Ìbéèrè yín o. Ọ̀dọ́ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní orí ẹran ọdún. Ṣé àgbò tí kò bá ní kíní èso lọ́rùn tó náà wọ ilé àbí òun náà pè? Èwo lè so náà? Èwo ni kílẹ̀ gba lérò pẹ̀lú so? Pẹ̀lú pé kò so ní ọrùn tiẹ̀ kò ní èso tí mo so lọ́rùn méjèèjì. Kò lẹ́yìn kò sí ẹran mélòó ló ní èso lọ́rùn bá
so n ta fẹ́ kẹ́ kíyèsí ni ẹran tẹ́ pa fún léyà yín tó bá jẹ́ pé àgbò ni kò gbọ́dọ̀ kéré lọ́jọ́ orí sóṣù 6 tó bá kádùn lọ dájú. Àgbò tá a sì ń sọ yìí báyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ àgbò tó ṣe wípé kò rọ lẹ́sẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ àgbò tó ṣe wípé kò máa sáré eléyìí tó ṣe pé bẹ́ẹ̀ bá ti rí yóò ti hàn síyàn pé ń sáré. Àgbò yún kò sì gbọ́dọ̀ jẹ́ àgbò tó ṣe wípé ó ti hàn gógó tó ẹ́ pò gédé egun ló kù. Àgbò yún kò sì gbọ́dọ̀ jẹ́ olójú kan. Ṣàwọn nǹkan mẹ́rin yìí tẹ́ bá ti ṣọ́ra fún kì í sarọ́ kì í ṣe olójú kan kì í ṣaláàárẹ̀ kì í ṣe ètò ìsìnkú ti gbẹ kángun. So tó bá ti jẹ́ báwọn ẹ lè fi paléyà tó bá ti jágbò. Àwọn kò so lọ́rùn yun kíní kan bíi jọgbọjọgbọ kan tí máa bẹ lọ́rùn ẹran mélòó ló nírú ẹ̀ láyé. So eléyìí ẹ ṣe májẹ̀mú. Naam. Jazakumullahu khairan. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín o. Ẹjọ́ tí wọ́n kò gbọ́ kọ́ra tó ní kí ẹ máa kà ní dọ́lẹ́ta ní olékún dọ́lẹ́ta kéèké tó ní wọ́bẹ̀. Tí yóò bá mọ̀ tí ẹ bá ń pè rẹ̀ tí ẹ bá ń kà kọ̀mpútì láti bẹ̀rẹ̀ dé sí di ìparí rẹ̀. Àkọ́kọ́ kejì tó máa ń lọ nìkọ́ tó lè ní ọkọ ọmọ wọ́n lẹ́kọ̀ọ́ láti ti bí fún sí ọkọ ọmọ ìyá láti wọlé tọ̀. Kejì láti pé ẹni tó bá tó lọ nìkọ́ ìgbà mélòó ló lè mọ́ lọ nìkọ́ ṣùgbọ́n kékeré àgbà ti dé ìgbà fúnra háyà. Alhamdulillah. Suratul Baqarah kẹ́ ẹ máa ka nílé yín hadith Ànábì sallallahu alayhi wa sallam kò dágbà sí wípé ńjọ́ mẹ́ta àbí fúnjọ́ mẹ́ta ẹ sáà ti máa ka Suratul Baqarah nílé yín. Kíké tẹ̀ ń bá ń ké nílé yín yóò máa lé àwọn ṣẹ̀tánì jìnnà. Ìpèníjà ńlá nù fáwa mùsùlùmí. Àpèrè àwa mùsùlùmí ìwé tó lu ẹlẹ́dàá wa Allah tó sọ̀kalẹ̀ èèyàn mélòó ló máa kà? Èèyàn mélòó ló dààmú fún? Àwọn ọmọ gan tẹ̀ ń ràn lọ lé kí ó jákujáku àwọn ọmọ gan ọ̀ máa kà nítorí pé ẹ̀tànjẹ náà ni gbogbo àwọn lé kí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń fọmá sí. Akramakumullah ẹ̀yin wá ní tẹ̀ bá máa kà tẹ̀ bá máa ké tẹ̀ lè máa gbé késẹ́ẹ̀tì rẹ̀ kẹ́ ẹ máa gbé sí kó fi jẹ́ pé késẹ́ẹ̀tì ó máa ké lákètúnké nínú ilé yín. Bẹ́ẹ̀ ni kò sí ní tó kù tá a bá ti máa ké ju ká máa ká gbé sí ká máa gbọ́ lọ. Inshallah yóò máa jẹ́ sábàbí tó lọ́wọ́ máa bá a fi lé àwọn shayatin àwọn àlùjànnú jìnnà sílé wa. Ẹ wá ní tí obìnrin bá jẹ́ ní tí ń bojú ọkọ ọmọ rẹ̀ ṣé ó lè rojú rẹ̀ dáadáa? Ọkọ ọmọ yín èèwọ̀ ni fún láíláí láti fẹ́ yín. Olúwa ẹlẹ́dàá wa nígbà tí ń ṣàlàyé àwọn obìnrin tó ṣe fífẹ́ wọn léèwọ̀ fún wa ó ní wa ummahatu nisaikum àwọn àyà àwọn ìyàwó yín haram ni fún yín láíláí pé kẹ́ fẹ́ wọn. Pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ẹ̀yin ti so igi lórí ọmọ ẹ ti so igi lórí ọmọ kódà kó ṣe pé ẹ padà kọ ọmọ kọ́mọ tó wọlé ẹ kọ ọmọ kọ́mọ tó wọlé èèwọ̀ ni fún yín kẹ́ fẹ́ ìyá rẹ̀ láíláí. Àmọ́ tó bá pé ìyá la bá fẹ́ àwa so igi lórí ìyá ṣùgbọ́n yóò tí wọlé tá a fi kọ́ kì í sì wọ̀ fún ọ pé kó fẹ́ ọmọ rẹ̀. tó bá ti wá fẹ́ ọmọ ọfẹ́ wọlé àbọ̀kàn máa lórí yìgì lásán ìyá ò wọlé àbí ọmọ lórí yìgì lásán ọmọ ò wọlé tó fi kọ́ èèwọ̀ ni fún ọ láti fẹ́ ìyá rẹ̀ láéláé. ọkọ ọmọ yín ó ń bẹ nínú ẹni tó ti dèwọ̀ fún láéláé pé kó fẹ́ yín ẹ lè jọ rìnrìn àjò pẹ̀lú ẹ̀ yóò jẹ́ mahram fún yín torí pé èèwọ̀ lẹ jẹ́ lórí rẹ̀ láéláé pé kó fẹ́ yín torí rẹ̀ ó lè rojú yín. ẹ wá ní tí obìnrin bá ń bojú ìbéèrè tó pàtàkì lẹ́sẹ̀ ṣé títí láéláé náà ni ó máa bojú ni àbí báwo? Olúwa ẹlẹ́dàá wa ó ṣèdẹ́kùn fáwọn obìnrin lẹ́yìn ìgbà tán bá ti dàgbà tí wọ́n dògbó kùjọ́kùjọ́ Olúwa ó gbà wípé wọ́n lè fi ojú bíbò sílẹ̀
nígbà tí wọ́n bá ti gbó kùjọ́kùjọ́. So nígbà tí èèyàn bá tó dì bẹ́ẹ̀ ó lè pa àǹbójútì. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan. Orí ètò Manaru Sabil lẹ́wà ẹ máa kó wá sí orí nọ́mbà 08024481441 ìyẹn tẹ́ bá ń pè ní inú Nàìjíríà. Látòdè Nàìjíríà máa kó wá pẹ̀lú +23470681514 láti béèrè ìbéèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn wa al-Islam. 08024481441 òní nọ́mbà tẹ́ máa pè sí ìyẹn tẹ́ bá ń pè ní inú Nàìjíríà. Tẹ́ bá ń pè láti òde Nàìjíríà ẹ máa darapọ̀ wá pẹ̀lú +2347067781514. 08024481441 òní nọ́mbà tẹ́ máa pè sí nígbà tẹ́ bá fẹ́ béèrè ìbéèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn wa al-Islam. Láti òde Nàìjíríà ẹ máa pè wá pẹ̀lú +2347067781514. ẹ má gbàgbé ní gbogbo àlá máa ń kéde àwọn tírà tí àwọn Samahatul Wali tí wọ́n kọ ó wà nílẹ̀ láti lè máa rí rà, láti lè máa kà, láti máa máa bó ni a ṣe ń gbẹ́sìn ẹ nígbà táàfi ní máa ṣe yọ̀bọ̀yọ̀bọ̀, táàfi ṣe bí Allah àti ìránṣẹ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam má ṣe fi pa wá láṣẹ. 08024481441 òní nọ́mbà tẹ́ máa pè sí láti béèrè ìbéèrè kan àbí kejì. +2347067781514. Naam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Naam, Yusuf ló ń pè láti Màrán Nàìjíríà. Sọ́wọ́dì mi tí mo fẹ́ bèèrè lọ. Láti bọ̀lẹ̀ lẹ́sìn pẹ̀lá. Láti Ìbàdàn. Naam. Sọ́wọ́dì tí mo fẹ́ bèèrè lọ dọ̀tọ̀ wa náà ni pé ọmọ téèyàn fẹ́ fẹ́ so téèyàn sì ti rí téèyàn àti ẹ̀tìjọ rí a. So mo wá try láti sọ fún ẹni tó dẹ́gbọ́n tèmi torí ọ̀dọ̀ wọn mo gbàdé Ìbàdàn nígbà Ògùn state bẹ́ẹ̀ àwọn parents mi wà. So mo wá try láti sọ fún bọ́dà mi pé mo rí ẹni bẹ́ẹ̀ tí mo fẹ́ fẹ́ wà àtìjọ rí a ó ti lóun òní nífẹ̀ẹ́ mi. So bọ́dà mi wá sọ pé kí n mú wá náà. So later àwọn tẹ́mi tẹ̀ gbìyànjú àti lọ bá láti ẹgbẹ́ mi sọ báyìí. So mo wá sàlàyé mi láti rẹ̀ pé bọ́dà mi ní kí n mú ọmọ yẹn pé káwọn di láti gbé àwọn ọkọ lọ́wọ́ rẹ̀. So dábì ẹ̀ sá kọ̀dà pé láyéláyé pé ọmọ àwọn òde lọ fún nǹkan báyẹn. So ó lè jẹ́ pé ẹ̀gbọ́n mi tí mo sọ yẹn àwọn tẹ̀gbìdì. So lédè kan sá èmi àtọ́gbọ́n yẹn látàkùnà fìrà wa lẹ̀ lédè kan. So máa rò pé wọ́n à ní ẹ ṣé ọjọ́ ìdí lè gbìyànjú láti gbé láti àbí nǹkan kan báyẹn. So máa fẹ́ béèrè lọ́wọ́ òtúrò wa pé. Alhamdulillah, níjọ́ tí ẹ bá ti róbìnrin tẹ́ fẹ́fẹ́ bàbá rẹ̀ lọ já jù kẹ́ yọjú sí. Táwọn bá ti gbà wípé àwọn fọmọ àwọn fún yín tí wọ́n sì béèrè pé kẹ́ ẹ má àwọn òbí tiyín náà wà. Ìgbà yẹn ẹ̀gbọ́n yín tẹ́ wà lọ́dọ̀ rẹ̀ òun lè lọ ṣe aṣojú àwọn òbí yín táwọn wà lábẹ́kúta. Àmọ́ pé ọmọ tí o fẹ́ fẹ́ wá ná kí n rí ná ìtẹ́ ti jẹ́ tí o lọ fẹ́ fẹ́ yàwó ni. Yóò bá sì bọ̀ nínú làákàyè tiwọn náà wọ́n ní tó wù mí ò wọ̀ náà ni ò jẹ́ kí ọmọ ìyá méjì ọjọ́ fóbìnrin kan náà. Kí ni wàhálà, kí ni karambani, ọ̀rọ̀ wo lọ fẹ́ fi wá ta ni lẹ́nu wò. Àtẹ́ ti jẹ́ àdàǹkà tó dàrú. Torí délé yìí wọn náà lára ò bùkátà láti máa sọ fẹ́gbọ́n rẹ̀ pé ọ̀rẹ́ nìkan tó fẹ́ fẹ́ ó sì ti gbà ju wípé kó sọ fún pé ìgbà ọlọ́ọ̀rá yìí tó bá mi lọ sọ́dọ̀ bàbá rẹ̀ lọ ó parí. tó àmọ́ pé ó wàá dẹ̀hùn débi pé ọmọ ní kò mú wa tí ẹ ti jẹ́ ìwọ̀n karambani. Naam. Jazakumullahu khairan. Wọ́n ní mọ́sálásí àwọn ní kòpẹ́kòpẹ́ àwọn ṣàkíyèsí pé kíbla rẹ̀ pẹ̀lú ẹ̀rọ compass táwọn fi wò ń pé ó yẹ̀ sí kíbla pẹ̀lú 38 degree gbé kí ni káwọn ṣe. 38 degree yẹn bọ̀ èyí tó jà ní pé ẹ má fi compass yẹn ẹ má fi dá mọ́sálásí rú. So ẹ wo ìhà ibi tí Mẹ́kà tó wà sí ibi tẹ́ wà. So ìhà Mẹ́kà yẹn ni kẹ́ kọjú sí ó ti tó inshallah. Jazakumullahu khairan. 08024481441
òun nọ́mbà tẹ́ máa pè sí láti béèrè ìbéèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn wa, ẹ̀sìn al-Islam. +234 7067 781514. ìyẹn lẹ́ẹ̀mọ̀ pè sí tẹ́ bá ń pè láti òde Nàìjíríà níbi gbogbo lágbàáyé. +234 7067 781514. Naam. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti dájú pé. Àmín. Àbúsọ̀fíà ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. Ìbéèrè yẹn o. Àwọn béèrè mi ni pé tí yẹn bá ti súnà pẹ̀lú ìyàwó yẹn ní alẹ́, so ṣé èèyàn tí wàá fẹ́ lọ wẹ̀ ń gbà yẹn, ṣé èèyàn nìkan ni yẹn máa lọ wẹ̀, èèyàn nìkan ni yẹn máa ṣe àlùwàlá ni àbí ìyàwó náà ti padà láti dára tó fi kó yẹn jọ máa lọ wẹ̀? Alhamdulillah. Ẹni tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lóru tí ó sì tí jẹ́ pé ara rẹ̀ mọ́kàn àti lè lọ wẹ̀ nígbà náà kó fi sùn. So tá a sì mọ̀ pé súnà Nabi sallallahu alayhi wa sallam ní ká ṣàlùwàlá pẹ̀lú jánábà yẹn ká fi sùn tó bá yẹ pé àbá tí ìfẹ́ wẹ̀. Wọ́n á ní èèyàn bára rẹ̀ kò dára rẹ̀ bá ṣe òun àti ìyàwó ni wọ́n jọ ní ìbálòpọ̀. Ṣé ọkọ nìkan ni ó lọ ṣàlùwàlá ni yàtọ̀ sí ìyàwó àbí ìyàwó náà ṣàlùwàlá? Bẹ́ẹ̀ ni àtọkọ àti ìyàwó àwọn méjèèjì jọ ni mùsùlùmí tó fi ṣẹ̀ríyà tó dé wípé ẹ má sùn láì jẹ́ pé ṣàlùwàlá. Tó bá ṣeé ṣe fún yín láì sùn láì ṣàlùwàlá súnà Nabi sallallahu alayhi wa sallam. So ó sì ṣeé ṣe kó ti fẹ́ rẹ̀ yín ju kẹ́ ẹ máa wá ṣẹ̀ṣẹ̀ wípé ẹ tiraka lọ ṣàlùwàlá lọ. Ẹ gbìyànjú láti ti àárẹ̀ àti òròjú yẹn dànù kẹ́ ẹ ṣàlùwàlá kó tó di pẹ́ sùn. Tẹ́ bá sì lè wẹ̀ lẹ́ẹ̀kan náà kó tó di pẹ́ sùn yóò dájú. Naam. Jazakumullahu khair. Naam. Wa alaikum salam wa rahmatullah. Ẹ bá gbóhùn sókè o. Orúkọ mi ni Ṣàrùbẹ́ láti Liverpool. Ìbéèrè yín. Màá tí èèyàn bá dé mọ́sí bí èèyàn bá fẹ́ kí ìjọun, wọ Ọlọ́run wá kọ pé èèyàn bá jẹ̀mọ́. Ohun tí èèyàn wá rí tó ń kí òun, ó yàn wá bá rákà méjì nínú mẹ́rin, àbọ̀ ń bá méjì nínú mẹ́ta. Òun wá ń pé èyí tó ń dáhùn, èyí tó fi débẹ̀ fún, pé èèyàn lè jẹ́ òun nìyẹn. Èyí tó dájú ni pé kí a má darapọ̀ mọ́. Èyí tó dájú ni kí a má darapọ̀ mọ́. Ìyẹn nípa ẹni tí ó bá sọ láti lẹ́yìn imam àmọ́ tí ó bá láti bẹ̀rẹ̀. Ìgbà tó ń bá ti dé pé òun fẹ́ pé sọ láti òun lẹ́yìn dé tí ẹ lè darapọ̀ mọ́ kó di lè máàmù. Èyí tó dájú ni kí a má darapọ̀ mọ́. Naam. Jazakumullahu khairan. 08024481441. Òun nọ́mbà tẹ́ máa pè sí láti béèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn wa al-Islam. Naam. Wa alaikum salam wa rahmatullah. Ó sọ mi ní ìgbọ́ ìrìn àjọ ṣíṣe. Ìbéèrè yín o. Náà bẹ́ẹ̀ mo fẹ́ béèrè lórí ìbéèrè tí ní kan bẹ́ẹ̀ láti ṣiṣẹ́ lóṣù pé bẹ́ẹ̀ kí wọ́n ti ní àwò báyìí nìkan bọ̀ sí ìyàwó àwọn ìyá ìyàwó èèyàn wọ́n tún ní àwọn ọkọ wà ìgbẹ́ méjì àbẹ̀ ọ̀kan. Ǹjẹ́ tí wọ́n ti ní àǹfààní àti lóṣù ìyá ìyàwó èèyàn láti gba àtẹ̀rìn àjèjì bẹ́ẹ̀ lórí pẹ̀lú àwọn ìyàwó yòókù náà. Ẹ̀yàkùnrin àìlẹ̀ kẹta. Ǹjẹ́ kí tí mo tẹ̀ wá bí kí wọ́n fẹ́ béèrè pé kí wọ́n mọ béèrè pé bóyá nǹkan ohun kí wọ́n mọ dáyẹ̀dẹ̀ sí ọ̀dọ̀ èèyàn fún ọ̀rẹ́ sí yàn. Ìwà o. Kò yẹ ìbéèrè ẹlẹ́kejì òye. Ó ti yé. Naam. Alhamdulillah. Ìbéèrè tó ṣe nípa wípé tí bàbá ìyàwó èèyàn tó bá láwọn ìyàwó mi yàtọ̀ sí ìyàwó èèyàn nìkan láti mà lábẹ́ òfin ṣẹ̀ríà gẹ́gẹ́ bí ìbéèrè dání kọ́kọ́ ṣe pé aláǹfààní láti rójú ìyá ìyàwó wa. Ṣá lè rójú àwọn ìyàwó bàbá ìyàwó wa míì tí kìí ṣe ìyá ìyàwó wa? Rárá o, a lẹ́tọ̀ọ́ láti rójú wọn nítorí pé kí ló pa Bádérù àti Sẹ̀lẹ̀ àpọ̀. Àwọn jẹ́ ìyàwó bàbá ìyàwó wa, àwọn kọ́ ló bí ìyàwó wa. Ìyá tó bí ìyàwó wa ló jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́. Àmọ́ àwọn ìyàwó bàbá ìyàwó wa kìí ṣe èèwọ̀ fún wa láti fẹ́ tí bàbá ń bá kọ̀ wọ́n lẹ̀ àbí bàbá ń kú ẹ wá fẹ́ kan nù wọn, kò sí ní tọ́sọ́dé wọ̀. Torí délé àwọn àyọ̀ǹyà wọn ò gbọ́dọ̀ wojú wọn, wọn sì gbọ́dọ̀ síjúlẹ̀ fún ọ. Kò sí nǹkan kan tọ́sọ wọn dé wọ̀ fún ọ. Eléyìí ń jẹba wọn. Wọ́n ní tá a bá fẹ́ ṣèbéèrè
ṣé ó tọ́ ká máa sọ pé tó bá yẹ pé màmá òun tó ń béèrè yìí àti pé ọmọ òun ó ṣe báyìí òun gan alára ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí, ètò dájú ni pé tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan pé kápẹ́ nìkan ó ń ṣe nǹkan báyìí ló bá ṣẹlẹ̀ báyìí ni ló ti dáa jù. má máa darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀, àwọn òbúkátà ká mọ̀ pé wọ́n lọ ṣẹlẹ̀ sí, sátìjọ́ jẹ́ pé n tó wúlò lọ fẹ́ béèrè, n tó jẹ́ pé yóò ṣàǹfààní fún ọ níbi àti nílọsíwájú nídìí ẹ̀sìn rẹ̀ ń lọ fẹ́ béèrè. torí pé tí o bá fi ń ti sọ́dọ̀ ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà míì àwọn ìbéèrè yẹn ó lè máa bí wàhálà fún ọ, nítorí pé ẹlòmíì tó bá gbọ́ tó mọ̀ pé wọ́n lọ ṣẹlẹ̀ sí, àwọn nǹkan míì lè tàtàrà rẹ̀ ṣẹlẹ̀. so ìwọ náà lára bóyá burú ló ṣẹlẹ̀ sí ọ, bóyá nǹkan tó fẹ́ ló ṣẹlẹ̀ sí ọ, Allah Azza wa Jalla ó ti jẹ́ kó borí ẹ̀, ó sì bù ọ láṣìírí, àbúrò máa tú àṣírí ara rẹ̀ síta. Naam. Jazakumullahu khair. 08024481441 òun nọ́mbà tẹ́ máa pè sí ẹ bá fẹ́ béèrè kan àbí kejì ní orí ètò Manarus Sabil, ibi tá a ti ń gbàlejò àwọn Samahatul Walid Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah. Naam. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Ẹ dákun. Orúkọ yín àti ibi tá a ti ń pè ọ́. Orúkọ yín àti ibi tá a ti ń pè ọ́. Alẹ́ Abdulkadir ló ń pè láti Ìlọrin ni. Naam. Tí ibi tó díyàn sí, téèyàn dàgbà pẹ̀lú àwọn òbí yẹn, téèyàn ti dàgbà pẹ̀lú àwọn òbí yẹn. Ẹ ṣe pápákọ̀, ẹ ṣe béèrè pápákọ̀ àjọ. Iṣẹ́ gbéyàn kò níbi bẹ́ẹ̀, iṣẹ́ ti gbéyàn kò bẹ́ẹ̀, èèyàn lọ sí ìlú mi, èèyàn dàgbà, èèyàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀, èèyàn má rí, èèyàn ti kọ́ lè tẹ̀ náà síbẹ̀ yẹn. Tí téèyàn bá padà sí ilé mi, àtẹ́ẹ̀ bá padà sí ọ̀dọ̀ àwọn òbí yẹn, tọ́jẹ́ pé èèyàn náà nílé bẹ́ẹ̀, ẹjọ́ báwo lèyàn ti máa kírun sí kásárù ni àbí èèyàn máa kí fún ìgbàtọ́jẹ́ pé táìmù bóyá kẹ́yìn kan wá bí sí kan wọ́n sì lọ wáyé àbí kẹ́yìn kan wá sọ fún mi ẹ dákun tó fẹ́rẹ̀ lẹ́ẹ̀kejì lórí mọ́tẹ́jì. Ó yá pápákọ̀, ẹ ṣe pápákọ̀. ríra lé látọ̀dọ̀ mọ́tẹ́jì bí ẹ bá lẹ́yìn fẹ́ ra lé àti bùsàbà ó ní àwọn máa ṣáàjì of interest lórí àwọn ilé yẹn ẹ dákun àwọn fẹ́fẹ́ yẹn ni ọlọ́run bá ti dára fún àwọn ọ̀ṣun. Alhamdulillah. Ìlú tí a ń gbé tó ṣe pé ìbẹ̀lẹ̀ kọ́lé sí, ìbẹ̀lẹ̀ láya sí, tí ò bá sí sábàbí ẹni kó ń bẹ lọ síbòmí, ibẹ̀ nílùú yín lábẹ́ òfin tó de ọ̀sọ̀lá. Lábẹ́ òfin tó de sọ̀lá ìlú lẹ́wà, ìlú yín lẹ́wà. èyí tó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ dín sọ̀láàtù kù níbẹ̀ hàn. Sọ̀láàtù rákà mẹ́rin náà ni, kò gbọ́dọ̀ dín kù. Ibi tí wọ́n á bí yín sí àbí ibi tẹ́ ẹ mà nílùú yín, ẹ wá lọ bẹ̀. Ìlú yín tẹ́ ẹ lọ yún, ẹ kàn fẹ́ ṣejọ́ kan àbíjọ́ méjì ni. Onírìn àjò ni yín. Nígbà tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ láǹfààní láti máa ṣe kọ́sù. Sọ̀láàtù ní rákà mẹ́rin, kí ẹ máa ṣe ní rákà méjì. Ara àdẹ̀kùn tí ṣẹ̀ríà ṣe fún yín nù. Ẹnìkan ní wá kó gbà ìlú rẹ̀ lòun tó ti ń ṣe kọ́sù. Ìlú rẹ̀ ni ṣùgbọ́n ò gbé bẹ̀. Kì í ṣe ìlú rẹ̀ tó ti máa pé sọ̀láàtù lábẹ́ òfin ṣẹ̀ríà. Àmọ́ tó bá yẹ pé bá ṣe sọ̀láàtù lẹ́yìn ìmáàmù o, ó máa pé sọ̀láàtù rẹ̀ o. Bí ìmáàmù bá ṣe sọ̀láàtù dhuhr, kódà kó ṣe pé rákà kan lọ bá ń bẹ̀, 3 ló fi kún. Torí pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ sọ̀láàtì rẹ̀ ìdájọ́ sọ̀láàtì tí máàmù ń ṣe ni. Àyàfi tó bá fún ọ láǹfààní kó ṣe lè máàmù. Ìwọ ṣe rákà méjì tẹ́, àwọn àjàmọ́ pè tiwọn. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Àyàfi tó bá pé nílùú yín o níyàwó ń bẹ, ìyàwó rẹ̀ ń gbé bẹ̀. Tó bá débẹ̀, ó bá má ṣe tójọ́ kan ijọ́ méjì, ó máa pé sọ̀láàtì rẹ̀ ni. Ó níyàwó ń bẹ, ọ̀kan wá bẹ́ẹ̀ ni. So ọláǹfààní àti ṣe kọ́sùrù lópin ìgbà tó o bá ti ní lo ọjọ́ 4 gbáko yàtọ̀ sọ́jọ́ tó dé àtọjọ́ tó lọ. Tó o bá lo ọjọ́ 4 gbáko yàtọ̀ sọ́jọ́ tó dé àtọjọ́ tó lọ, a jẹ́ pé tó o bá ti débẹ̀, ara alẹ́ ni ó máa pé sọ̀láàtì rẹ̀ ni, ò ní ṣe kọ́sùrù. Bí ní ìsìtẹ́ bá pẹ́ wálé ẹ wá sọdún léyà, ẹ ti wá búkú pọ̀sẹ̀ kan lẹ́fẹ́ sí ń lé, ó máa pé sọ̀láàtì rẹ̀ ni. Torí kò ti ṣe jọ́ 4 gẹ́rẹ́gẹ́
yàtọ̀ sọ́jọ́ tó dé àtọjọ́ tó lọ ó di ọjọ́ mẹ́fà, ọjọ́ méje ní sì máa bẹ ní ọ̀sẹ̀. èyí tó túmọ̀ sí pé tó bá ti délé òun ara alẹ́ ni ọ́ máa pé sọ láti rẹ̀ ni. eléyìí ń jẹ́ bó ṣe jẹ́. tó bá jẹ́ pé ọjọ́ méjì ọjọ́ mẹ́ta yàtọ̀ síjọ́ tó dé àtijọ́ tó lọ fẹ́ lò lọ onírìn àjò ni ọ́ ọ̀làǹfààní àti máa ṣe sọ láti rẹ̀ ń kọ́sù tí ó bá ti jẹ́ pé ó tó lẹ́yìn máa. wọ́n á ní àwọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ oníṣẹ́ oṣù àwọn láǹfààní láti lè yáwó kọ́lé lọ́dọ̀ báńkì mortgage. tí wọ́n bá wá yáyàn lówó gẹ́gẹ́ bí òṣìṣẹ́ owó yùn kì í bọ́ lọ́wọ́ èlé so wọ́n gbèlé lórí rẹ̀. àwọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wẹ̀wẹ̀ kò sọ́nà táwọn lè gbà rówó táwọn fi padà donílé lórí pẹ̀lú ọ̀wọ́ ọ̀wọ́n àbọ̀ owó oṣù péréte táwọn ń gbà. ìdí nu tí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ fi máa ń lọ yá irú owó bẹ́ẹ̀. ṣé téèyàn bá yá èlé tó gún lórí yùn ṣé òfin ṣẹ̀ríyà yóò ṣàmójúkúrò fún yàn lórí ẹ̀ nítorí pálá ìníléyàn? rárá o. èlé gbogbo bó tilẹ̀ wù kó rí ibi yòówù ọgbà tẹ̀yàn lọ́wọ́ haramu ní lábẹ́ òfin ṣẹ̀ríyà. ẹni tó tẹ̀ lọ́wọ́ bùkátà sí ìrànlọ́wọ́ kò bùkátà sí haramu ní lábẹ́ òfin ṣẹ̀ríyà. lẹ́yìn náà tí àwọn náà bá dẹjú àrímú tàbá farabalẹ̀ ní tí ò yé wa ó yé wa. nísìnyí ẹni tí yọ yá ọ lówó pé kó fi lọ kọ́lé báǹkì ẹ̀yìn kàkún kọ́ sànù yìí ni ó yá yín ní 10 million tọ́ nítorí pé aláìní lẹ́yìn aláìní ó sì wà nípò ẹni tó yẹ ká sànù. wọ́n wá yọ ní 10 million wọ́n aláwọn fi gba 11 million sànù lè léyìn àbí kà aláìní sì nìwọ. wọ́n ní ó padà fi san 11 million. ìmọ̀síwáṣí ní wípé àwọn báǹkì yẹn pàápàá ayánilówó kọ́lé o tọ́ọ̀bà fífẹ́ sanwó nǹkan èsì ni kọ́ má tún jù bẹ́ẹ̀ lọ. so àánú rẹ̀ wo ni wọ́n ṣe àbí wọ́n dọ́ ọ lóró. so òfin ṣẹ̀ríà òun lọ́kọ́ ni ká ronú gbọ̀nà tọ́tọ́. ìlànà ọmọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́jẹ ìyànjẹ náà ló kún bẹ́ẹ̀ torí káwọn ọmọ wò kó àwọn gbọ́n àwọn ń fi owó táwọn yẹ ọ̀hún wọn ò fi sàánù rẹ̀ òwò làwọn fi ń ṣe. wípé tí mílíọ̀nù mẹ́wàá bá di 11 àwọn jèrè ni. olúwa sì sọ pé wa ahallallahu al-bay'a wa harrama ar-riba. olúwa ṣe káràkátà lẹ́tọ̀ ó ṣe rìbá léèwọ̀. rìbá ò sí bó tilẹ̀ kéré tó tí ó jẹ́ halal. à ń bọ̀sibọ́sí bọ́ba wa pọ̀ gbogbo ẹ̀ lè wọ̀. olúwa ni yamhaqullahu ar-riba wa yurbi as-sadaqat. olúwa máa tàtàrà rìbá kó parun bówó. olúwa ẹlẹ́dàá kó ṣàánú wa. so ẹ wá ọ̀nà tẹ́ fi kọ́lé gbọ́nà mi ẹ má tọrùn bọ́jọ gọ̀dì. bẹ́ẹ̀ bá rí gbà tẹ́ rí san láyé ọ̀ràn rẹ̀ ó dúró dé yànjọ́ gbìndàl kìyàmà. pípọ̀ jẹ wéèlì ọ̀sán wéèlì ọ̀gbọ̀ wéèlì kó lu akọ́sàánú ẹni. ẹ̀mbásì ti gbà àtẹni tó fún yàn àtẹni tó bá wọn kọ́lẹ̀ àtàwọn méjì tó bá ṣe lẹ́rìí sí Ànábì sallallahu alaihi wasallam wọn ni olúwa láàánà gbogbo wọn. níparí àdéhìí yẹn wọ́n ní hum sawa àwọn márààrún gan dọ́gba nínú làánà. naam. jazakumullahu khairan. naam. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi ni Abdul láti ọ̀gánífà. ìbéèrè yẹn. yàtọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ìtàkùn rẹ̀ ìyàwó tí ò kí ọ̀rọ̀ sí ọkọ rẹ̀ ní ìrún pariwo fún pé kí ó kí ọ̀rọ̀ sí òkì. ǹjẹ́ kí ọkọ mọ̀ fún oúnjẹ ìjẹ́ lẹ́sàn-án àbí kí ló ṣẹ̀ṣẹ̀ náà ló kù lórí ìyàwó rẹ̀. alhamdulillah. ìbáwí obìnrin tá a ní kó ṣe sọ̀lẹ́ tọkọ láti ṣe sọ̀lẹ́ kìí ṣe pé ká má fún lóúnjẹ kó máa lọ pátápátá oníbáwí rẹ̀ nítorí pé ẹni tí kìí bá ti ṣe sọ̀lẹ́ káfìrí ni. bí ìwọ ọkọ náà lọ bá ṣe sọ̀lẹ́ wọn náà ti di káfìrí. ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ìyàwó ni pé o lè jọ́kọ rẹ̀ mọ́ yóò kó lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ náà lobìnrin tí ìbá ṣe sọ̀lẹ́ sòkò sílẹ̀kùn fún kó máa lọ ni. ọgbọ́n tó lu wa sọ ni wala tumsiku bi'isamil kawafir. ẹ má di àwọn obìnrin tó jẹ́ káfìrà ẹ má di wọn mú níyàwó. Allahu akbar. irú wọn sì pọ̀ lọ́pọ̀lọpọ̀ lé tó ṣe pé ọkọ ń ṣẹ̀sìn
ọkọ yìí sì ń gbìyànjú láti rí i pé gbogbo ìgbà ló ń pàkíyèsí ìyàwó tí wọn náà ti ṣe sọlá ọ wá lọ ṣe sọlá tí ọmọ yín mú omi tiẹ̀ kúkú sojú abẹ́ ń kó pé sọlá tí kọ́ lòun wá ṣe ń bí o ọkọ lòun wá ní bí ọba wọ̀ fún ọ jọ wọn máa lọ torí ẹ̀ ọ gbọ́dọ̀ fílẹ̀ jọ máa lọ lọ́rẹ̀ olúwa gbà kọjá pé káfíra lọ fẹ́ yàwó naam. Jazakumullahu khair. 08024481441 08024481441. Naam. Ẹ parí rédíò yín. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ibi tí ẹ ti pè. Ìbéèrè yín. Ẹ dákun kọ́sù lè mo fẹ́ ṣe ọ̀fẹ́ tí òun nírìn àjò lẹ́yìn ẹni tí lẹ́yìn onílé ṣáńkì àlàáfáàrí lọ́wọ́ ẹjọ́ ṣé nígbà tí wọ́n bá kí méjì àlàáfáàrí tí mo lè sára mà táwọn bá dìbò ẹlẹ́ẹ̀kẹta kí ló ń tọ́lọ̀ bá wọn ẹlẹ́ẹ̀kẹta ń gbọ́dọ̀ pé méjèèjì àyílá àti àásù ni mo fẹ́ kí ní kọ́sù ṣé mo lè sálámà ní ẹlẹ́ẹ̀kejì kẹ́hìn tó wá dìde kí n lọ bá wọn níbi ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹta. kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kò tọ́ rárá kò tọ́ kí onírìn àjò kó tò lẹ́yìn ìmáàmù tó wà nílé pẹ̀lú àníyàn pé sọ̀láàtì orin àjò ló ń fẹ́ ṣe lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí ìdáhùn tá a ṣe láìpẹ́ yìí tòótọ́ ẹ bá ti lè tò pínrín lẹ́yìn ìmáàmù tó wà nílé mẹ́rin lẹ́yìn náà ṣe òfin ṣẹ̀ríà ọ̀gbà torí pé mo bá àjò orin àjò kí wọ́n á fi hàn ṣèkẹ́wọ́ kí n máa ṣe méjì lẹ́yìn ẹni tó ṣe mẹ́rin láìláì àní kó ṣe pé rákà kan lẹ bá ọ̀kan kọ́ lẹ́ẹ̀fikùn mẹ́ta lẹ́ẹ̀fikùn so dèpòdépò pé a sọ pé mo bá méjì mo ṣe ní al-dhuhr méjì yòókù mo tún ṣe ní asri kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ tí yẹn bá ti ṣerú ẹ̀rí ẹ̀sán gbogbo sọ láti ń padà ẹ̀sán padà àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn dénjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah àkọọ́lẹ̀ pẹ̀ ṣe salatu dhuhr àti asri ńlẹ́ bá pàdé naam. Jazakumullahu khairan. Naam. Assalamualaikum. Wa alaikum salaam wa rahmatullah. Orúkọ yín àti ibi tí ẹ ti pè ọ́. Àmín. Láti Ìbàdàn mo tó ń pè. Orúkọ yín. Wahab. Abdulwahab. Naam. Ìbéèrè yín o. Mo tó ń pè láti ẹ̀ka nínú wàhálà bóyá kọ́ẹ̀sà tí wọ́n kọ́ béèrè yẹn wọlé. Naam. Orí nẹ́tíwọ̀kì ò dá. Ìbéèrè yín. Ìbéèrè tí mo béèrè ni pé jẹ́ orúkọ járíà. Naam. Jẹ́ ó tọ́ kí ẹ máa sọ ọmọ bẹ́ẹ̀. Yóò bá wá tọ́ ẹni tí bá ń jẹ́ orúkọ yẹn tí wọ́n lè ṣe. Naam. alhamdulillah jàríyá tí a bá jẹ́ pé ń tá gbà lérò pẹ̀lú rẹ̀ ní ọmọge jàríyá kò sí tó burú mbẹ̀ àwọn lárúbá máa ń sọ ọmọ bá jàríyá tó bá pé ń tá gbà lérò pẹ̀lú rẹ̀ ní ẹrúbìnrin àìlẹ́yìn ọ̀tọ̀ o torí ọmọlúàbí lọ́mọ àbúrò wa sọ lẹ́rú ẹrú Allah ni kìí ṣẹrú èèyàn tí wọ́n á sọ pé jàríyá ẹrú èèyàn ni ẹni tá a ní tá a lè tà ẹni tá a ní tá a lè rà àmọ́ járíyá tí a kì í tọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ọlọ́mọge kò sí ní tó burú bẹ́ẹ̀ wọ́n lè sọ ẹ̀yin lẹ́ẹ̀ mọ èwo nínú ìtumọ̀ méjèèjì ilẹ̀ fojúsùn tẹ́ fi sọ máa yín tàbá sọmọ lórúkọ ẹ ká máa kíyèsí torí pé láwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ orúkọ ló dáa ṣùgbọ́n àwọn abánipè ìpèkúpè làwọn máa pè irú jàríyá ẹ̀rí tí Yorùbá sọ pé ìyá járì báwo tí èsì járì bólà jàríyá wọ́n ti máa pè gan wàláì téèyàn ní máa pè jàríyá ni wọ́n mì ní wọ́n ní ìyá járì kí ni járì so ẹja kíyèsí àwọn ọkọ̀ tábà ti sọ ọmọ àwọn abánipè á gbìyànjú pẹ̀lú wọn tó bá ti ń pè ń pèkúpè kì í ṣe járì lọ́mọ tiwa jàríyá ọlọ́mọge náà. Jazakumullahu khairan. Wọ́n ní ẹ bá wa pàrọwà fún àwọn òbí nítorí pé wọ́n ní àwọn múyàwó lọlé wọn láwọn kọ́kọ́ consult àwọn àfa àwọn náà gbẹ̀yìn wọn padà sọ fáwọn pé àwọn bára wọn pé bọ̀ ṣé àwọn ìṣesí ìsọgbójú mu. àtàwọn ni wọn bára wọn gbogbo ẹ̀ rádaràda ni kí ni wọ́n fi ń wò kí làáfà náà fi ń wò irọ́ lásán àáfà tí ò dára rẹ̀ mọ́ sí lè dẹ́lòmí mọ́ ẹni tí kò máa tí ó ṣẹlẹ̀ sùn láàrin ìṣẹ́jú àyà ó sì máa bí gbèsè ayé yẹn ó ṣe rí
torí ẹ̀ àìmọ̀kan náà ló gbé yín lọ sọ́dọ̀ ẹni tó ṣe pé yóò máa fi gbésí ayé yín ṣeré. ẹnìkan ò sí tó máa ń tọ́pa máa o. qul la ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba illa Allah. Olúwa ní sọ fún wa Nabi sallallahu alayhi wa sallam, gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ẹnìkan nù ò sí tó máa ń tọ́pa máa. Olúwa ẹlẹ́dàá nìkan Allah òun ló máa ń tọ́pa máa. torí ẹ̀ ká ṣọ́ra fún ẹ̀tànjẹ. ẹ mọ̀ pé àwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àìgbàgbọ́ tí ò dá ló kọ́dọ̀ wọn. so ọ̀pọ̀lọpọ̀ wọn gbàgbọ́ nínú yẹ̀wò, wọ́n gbàgbọ́ nínú yẹ̀wò, ẹ lọ yẹ̀wò jáde sọ̀rọ̀ ara rẹ̀. so gbogbo eléyìí irọ́ lásán ni, kò sẹ́ni tó máa ń tọ́pa máa fi Allah. ẹnìkan ọ̀ma tó bá kẹ́nìkan máa ń tọ́pa máa ni òun lórí rẹ̀ ọba pọ̀ jù láyé, aburú kan ìbá ti ṣe. so ṣùgbọ́n gbogbo wa ìwọ̀nba tí kálukú kọ fún náà lónìí, gbogbo wa náà láburú ń ṣe. àtọ́jú téèyàn bá mọ ntọ́pa mọ́ ibi tó rìn sí táburú òtún ṣe ò ní débẹ̀, ntọ́ jẹ táburú òtún ṣe ò ní jẹ ò ní jẹ, ẹni tó bá rìn táburú òtún ṣe ò ní bá rìn. bóyá orí ibi tó jókòó lé ògèdè góòlù ni, so ọmọ wúlẹ̀ tí èdè bẹ̀ ló sọ̀rọ̀ akó nǹkan rẹ̀ lọ́mọ náwó ní tabua. so ìwọ náà sì lóyún òṣìta ọmọ pórí góòlù lọ́kọ́ lélẹ̀. so olúwa ẹnìkan ló máa ń tọ́pa mọ́, ẹnìkan máa ń tọ́pa mọ́. àyìn tẹ́ ń tú àwọn èèyàn jẹ, tẹ́ ń parọ́ fún wọn, bí yanrìn ló ń lò, ìpẹ́ ló ń tẹ̀, bí tẹ̀sùbá ló ń wò, bómi ló ń wò, àbọ̀ gíláàsì ọ̀ràn, so gbogbo ìràwọ̀ ló ń wò, alukurani kò yí, kí ló ríran rí? ó ríran rí dò, òpùrọ́ lásán, kò dá nǹkan kan mọ̀, ó ń parọ́ fáráyé, ó ń tú wọn jẹ. so rántí ọjọ́ kan ọjọ́ kan òun náà lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmù. ẹ rí i pé ẹni tó lóun máa ń tọ́pa mọ́ kò mọ̀ pé tóun bá ti jáde ńlé lónìí, bóun bá ti ń tẹ́sẹ̀ létí ti ọ̀kadà ní ọgbà òun, ibẹ̀ lòun sì bá lọ sal kìyàmù, kó ti máa mọ̀ kó jókòó kanú lé. ìyàwó ni ẹ má lọ, ó sá lòun ọ lọ, ìyàwó ni ẹ má lọ, ó sá lòun ọ lọ. ẹni tí ò dá nǹkan kan mọ̀, ó jáde tàì jáde lọ́kadà pa. torí ẹnìkan máa ń tọ́pa mọ́, wọ́n kàn ń tu yín jẹ ni wọ́n ń parọ́ fún yín. àwọn òpùrọ́ burúkú tí wọ́n máa ta lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmù, wàláhì kò ní rọrùn, kò ní rọgbọ fún wa. torí pé Olúwa ẹlẹ́dàá wa ó ti fi yé gbogbo àwọn níyàwó yìí kèfèrí ni wọn o. wọ́n sọ pé ọmọ nǹkan tó ṣe pé Olúwa nìkan ló mọ̀, ó ti di kèfèrí. náà láti sọ pé tẹ́ bá ní oníyàwó bẹ́ẹ̀ lè máa mú, ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ o, kì í ṣe mùsùlùmí. nítorí pé wọ́n ń bá Olúwa ẹlẹ́dàá wa fa kàngbà, wọ́n fi hàn pé ntọ́ jẹ́ ti Allah òun náà ni. so ó túmọ̀ sí kò ti ya kèfèrí. torí rẹ̀ ẹnìkan máa ń tọ́pa mọ́, ẹ má wulẹ̀ dára yín láàmú pẹ́ẹ́pẹ́ ń lọ wádìí kìnnì. níta bá lè rí ni wọ́n máa wádìí, nítorí wọn lè rí wọn wádìí rẹ̀. náà. ọ̀rọ̀ láti gbọ́ yẹn, ẹja bá a ṣe ń gbọ́ ẹja máa mú lọ. ìṣẹ́ wa láǹfààní inú ilé ayé wa àti lọ́la ọjọ́ gbẹ̀ndàl kíyámà, àbí Allah kó bá a ṣe dáadáa fún àwọn olùmọ̀ wa. a ní rí jù báyìí lọ lórí ètò ọ̀rọ̀ yóò sọ̀rọ̀. ẹja tún pàdé lọ́jọ́ mẹ́jọ ní ìdílé àkókò kan náà lórí ìkànnì kan náà.